ok mo ní jẹ́ kí n dé ọ̀dọ̀ yín pé ẹnu onípọ̀n nìyẹn mo ti ń gbọ́ pọ̀n báwo ni ọ̀rọ̀ yẹn ṣe lọ màmí. kúkú dáa fún yẹn ṣé o. ok mo kúkú lọ síbẹ̀ pé mò ń wá iṣẹ́ ni right ma ìyẹn ní ilé epo AP tó wà ní Ìjàyè ilé epo AP tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta nílùú Abẹ́òkúta ń ok bí. ìgbà tí mo lọ mo máa application letter lọ ok mo bá supervisor ok supervisor yẹn sọ fún mi pé ọkùnrin ló need. ok ibi iṣẹ́ epo náà mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àwọn ọmọ mi bóyá jẹ́ pé iṣẹ́ ọjọ́ méjì la máa ń ṣe ok tá a máa ní ọ̀fọ̀ ọjọ́ kan ṣùgbọ́n iṣẹ́ one day off mo fẹ́ ṣe mo fi wá iṣẹ́ lọ síbẹ̀. ok ìgbà tí mo wá sọ fún supervisor pé iṣẹ́ tó yẹ mo ṣe wọ uniform wa kó má dáa pé mo bùwà kan síbi iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ ni o mo ṣe wọ uniform wa. ẹ ti ṣiṣẹ́ ní epo kan tẹ́lẹ̀ kẹ́ tó lọ síbẹ̀ pé fẹ́ wáṣẹ́ lóbìnrin. mo ṣe wọ uniform lọ ìgbà tó wáyà ní supervisor wa sọ pé ẹni tó jábúrò ọ̀gá gangan pé òun nìyẹn pé kí n bá lọ pé tí bá lọ confuse ẹ̀ pé possible kò gbà mí mọ́ iná ọkùnrin tó fẹ́ gbàtọ̀ níyàn mẹ́ta lókù tó ń fẹ́ gbà. mo wá lọ bá wọn ìgbà tí mo lọ bá wá ní bá a la ṣe lè ríra múná èyí jọjọ́ àkọ́kọ́ tí mò ń ṣiṣẹ́ ìjọ ọmọdé ló máa jẹ́jọ́ kejì ní péjọ Tuesday ní off mi ó bá tó bá dijọ́ Tuesday yẹn ìjọ Tuesday kẹ̀dẹ̀rẹ́ ọmọ mi ṣèṣe kan ní apá mo wá mú lọ sí ibi tó ti máa bá ṣe apá ẹ̀ bí mo ṣe wá mú lọ tó ti máa mú ẹ dé nìkan bí aago 10 ẹ̀ mo wá pé wọ́n pé má bí n bá ti pè látàárọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ọmọ mi mo ṣe ń délé léyìí o bó ṣe ní kí n wá bò ní iléeṣẹ́ àwo. ẹ̀dùn náà ẹ wá dé iléeṣẹ́ àwo kí ló ṣẹlẹ̀ mà. ìgbà tí mo wá dé iléeṣẹ́ àwo tó mo jọ nìkan tó yẹ pé mi kì í jáde mi ì mọ ibi kankan. ìgbà tí mo dé iléeṣẹ́ àwo mo ní láti pọ̀ wọ́n pé mo ti wà ní iléeṣẹ́ àwo ó ní gbé fóònù fọlọ́kadà kan. ìgbà tí mo gbé fóònù fọlọ́kadà mi mọ nǹkan tó wà tó ọlọ́kadà jọ sọ mo ní láti máa béèrè lọ́wọ́ ọlọ́kadà ẹ pé ẹ jọ ẹni tí ẹ bá sọ̀rọ̀ iṣẹ́ mi ní dáadáa torí iléeṣẹ́ AP ní Ìjàyè ni mo wá wọn lọ tí mo mú application letter lọ pé mo fẹ́ ṣiṣẹ́ ẹjọ́ ṣé iléeṣẹ́ kì í wà ní ibi tẹ́ ẹ gbé mi náà ló ní rárá pé ilé ẹni yẹn ní pé bóyá ó ní meeting tó fẹ́ ṣe pẹ̀lú mi ló ṣe ní kí n wá mo ló dáa kó sí wàhálà o bó dẹ̀ ṣe gbé mi lọ síbẹ̀ mí dẹ̀ lówó ọkọ̀ ibẹ̀ lára tí fún mi tó yẹ kí n ti padà bọ̀ kò sí ọkọ̀ tó lè bá mi padà torí mi mọ̀ pé ọlọ́kadà kan tún máa gbé mi. èèyàn ní pé owó tẹ mú lọ bẹ̀ lọ́jọ́ owó tó máa gbé yín débẹ̀ gẹ́gẹ́. owó tó máa gbé mi débẹ̀ pé bóyá tá a bá sọ̀rọ̀ tán á gbé mi lọ sí ibi iṣẹ́ yẹn pé kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kí n dẹ̀ sọ pé màá bẹ̀rẹ̀ ní ìjọba yìí ní mo lérò bí mo ṣe débẹ̀ báyìí ló bá dẹ̀ ní kí n wọlé n bá jókòó gẹ́gẹ́ bíi pé mi láti Ìjàyè tẹ ti mú application letter ọgbẹ́yìn délé iṣẹ́ àwo. ìgbà tí mo dẹ̀ débẹ̀ gẹ́gẹ́ bíi pé ọkàn mi ò gba gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ ń pè nǹkan bẹ́ẹ̀ yẹn ni ó ṣàjókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ náà sà nípa ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá wá sí ọ̀dọ̀ yín ní kíní kan ló bá ní kí n ṣe sùúrù òun máa pe supervisor yín nísinsìnyí pé ó máa pe nọ́mbà mi pé màá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la múnà ẹ ṣé o mo dúpẹ́ kíní kan fara bó dẹ̀ yẹ jókòó sí ló ń fọwọ́ pa mi rà sàmì ìsí ní gbogbo ìlànà irú eléyìí o mi ì múra gbogbo nǹkan báyìí wá ìjọ tó lọ iṣẹ́ ni mo wá sí ìbàyọ̀ ọmọ mi kẹ̀lẹ́ tí mo ṣe lọ́ọ́ ṣápá ẹ̀ mi ní fẹ́ kí n pẹ́ sí ọ̀dọ̀ yìí kí n tó padà lónìí ẹ̀ kí ní kan bá wọn ṣe báyìí bí ọmọdé múnà ọ̀rọ̀ ọmọdé kọ́ leléyìí mú understand ẹ jẹ́ kó di ọjọ́ mi ì plan gbogbo nǹkan báyìí wá bó ṣe dé pé ṣe ló gá mi lọ́rùn tó ń fọwọ́ fa gbogbo ibi ìtàn mi nìyẹn lè kó ṣàfọ́ọ̀sì mi ìgbà tó fọ́ọ̀sì mo bẹ̀rẹ̀ sí ní ké nígbà tó ṣe nǹkan tó máa ṣe tán ó ṣàfi tipátipá bá yín lò pọ̀ ìgbà tó ṣe gbogbo nǹkan tó máa ṣe tán tó fọ́ọ̀sì mi tán. ilé yẹn ṣé kò sí àwọn èèyàn ń bẹ̀ tí wọ́n jọ ń gbé ni ilé fúláàtì ni ilé fúláàtì ni òun nìkan ló wà nílé òun nìkan kò sẹ́ni kankan mi ò kò sẹ́ni tí ní ọ̀nà iléeṣẹ́ àwo yẹn ìgbà tó wá ṣe tán tó rí mo ṣe ẹ má bínú mà ẹjọ ọlọ́kadà tó gbé yín òun yí padà ní àbóṣì dúró síta ó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe gbé yín ló fún lówó mi mọ ìtọ́jọ fúnra wọn òun ló fún ọlọ́kadà tó gbé yín débẹ̀ lówó. ìgbà tí ó wá ṣe tán tó rí mo ṣe ń sunkún ló wá pẹ́ tí ń pé kémi jọ kí n má sunkún ní pé nǹkan ẹ̀pù tóun fẹ́ ṣe fún mi òun wọ́n máa pè mí síbi iṣẹ́ ẹ lọ́la bọ̀ ẹ̀pù tèmi tóun lè ṣe fún mi nísinsìnyí òun fẹ́ tẹ 100,000 fún mi kí bá má sunkún kémi gba fóònù ẹ náà kì í ṣe inú dídùn mo fi gbà because kò sẹ́ni tó mọ̀ gbà tí mo wọlé kó má lọ pa mí síbẹ̀ pé bóyá ó dùn mí mo gba fóònù ẹ mo tàpá nọ́mbà mi síbẹ̀ ó dẹ̀ tẹ 100,000 lójú mi mo fojú ara mi rí bá ó ní kóun tẹ píìnì. ó ṣe tán ok ẹ má bínú mà ìgbà tí ó ṣe tán tó ṣe tán tó ó wá ní kóun fún yín lówó owó gbà má bínú.
ìgbà tí ó wà tí mo wá tẹ pin tó fi 100,000 hàn mi tó wà náà fẹ́ tẹ pin ni mo dẹ̀ ní kó sọ mí lé ní kó gbé wá kí n wo ìgbà tó ṣe. Ìgbà tí máa délé tí mo ní kí n yẹ POS tí mo fi ń ṣiṣẹ́ wò kí n wo iye tó ṣe síbẹ̀ ló bá jẹ́ 10 naira. 10 naira ló tó. Ni mo bá ń bẹ̀ orúkọ ẹ̀ jẹ́ ràn síbẹ̀ Regede orúkọ ẹ̀ ó wà ń bẹ̀. Orúkọ ẹni yẹn. Orúkọ ẹ̀ wà nínú ẹ̀ bó ṣe 10 naira yẹn. Àtìgbà mo tí wọ́n á pè ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè látọ̀sán tó máa tó aago 4 ó bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ pé tèmi náà lòun ṣe kí má ì tí pò ń báyìí. Dìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè dílé ṣú tó gbé kọ́ mọ̀ mo ṣe wá lọ rìpọ́ọ̀tù ẹ̀. Nígbà tẹ́ délé ẹ lọ rìpọ́ọ̀tù ẹ̀. Mo ṣe lọ rìpọ́ọ̀tù ẹ̀. Okay. Àwọn ọlọ́pàá wa ní ká lọ sí bàrà torí ọlọ́pàá yẹn mo mọ̀ rí ni ó ní ká lọ sí bàrà ìgbà táwa dé bàrà ní ọlọ́pàá wa ní ọ̀rọ̀ yẹn o tó wọ́n máa jẹ́ ilẹ̀ ni ọkọ mi gbọ́dọ̀ mọ̀ sí. Ọkọ mi dẹ̀ jẹ́ nìkan tó yẹ kó trust mi kò fi nǹkan bẹ́ẹ̀ yẹn kò rí lọ́wọ́ mi tí bá dẹ̀ sọ ọkùnrin ò ṣe. Láti ìgbà yẹn báyìí ni mi ti gbádùn ara mi o. Láti ìgbà yẹn lẹ ti gbádùn ara yín. Láti ìgbà yẹn ni o bí kí n sùn kí n máa lálàkálà báyìí bí kó má da ipò ọkàn mi ń ṣe kílókíló tí bá wo bíbí pé mò ń réyàn tí bá wo bíbí pé mò ń réyàn ni mi ì tiẹ̀ mọ nǹkan tó fi kàn mí lára láti ìgbà yẹn kò tiẹ̀ yé mi sí rárá kò yé mi láti ìgbà yẹn ọmọ Nàìjíríà jọ ẹ tẹ́wọ́ gbà mí o. Àwọn ọlọ́pàá tẹ́ lọ fẹjọ́ rẹ̀ sùn kí ló wí? Torí ó jẹ́ ẹni tó nẹ́sẹ̀ lọ́wọ́ náà burú ẹni tó ní ilé epo yẹn ní ṣe ló ń da ẹjọ́ yẹn rú. Wọ́n da ẹjọ́ yẹn rú fún yín. Àwọn táìpì ọ̀nà tọkọ bàbá ti gbọ́ sí àwọn ò lè gbé kéèsì yẹn dìde ṣọ́rọ̀ tọkọ gbọ́dọ̀ gbọ́ sí lọ́rọ̀ tó wà lẹ́kílẹ̀ lè bá mi ṣe sí. Gbogbo ẹ̀yin èèyàn yìí ẹ ràn mí lọ́wọ́ lórí ìyá yìí. Mo ní jẹ́ kí n dé ọ̀dọ̀ yín pé ẹnu nípọn ni àmọ́ tí ń gbọ́ pọn báwo ni ọ̀rọ̀ yẹn ṣe lọ màmí? Kúkú dà fún yẹn ṣé o. Mo kúkú lọ síbẹ̀ pé mò ń wá iṣẹ́ ni. Ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin tó bá jẹ́ pé lówùúrọ̀ lẹ́wà tẹ́ ń wo prógráàmù yìí ẹ má láìra o ẹ share rẹ̀ ẹ má dúró rárá ẹ dákun ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin tó bá jẹ́ pé lọ́sàn-án gangan lẹ wà tẹ́ ń wo prógráàmù yìí ẹ dákun o tẹ́ bá jòǹgbé mọ́mọ́ jòǹgbé tó bá jẹ́ pé láṣàálẹ́ wà lẹ́wà kì í sàsìkò oorun ni ẹ mọ́ sùn oorun wẹ̀ kì í ṣerú àkókò yìí olówó wà máa lówó sí i tálíkà wà máa dẹ nílẹ̀ mẹ̀kúnnù wà gbádùn láyé. Ẹ̀yin abiyamọ ẹ bá mi share rẹ̀ o ọmọbìnrin yóò gbọ́dọ̀ jìyà gbé ó wá ṣẹ́ wá sọ́dọ̀ yín kéésì obìnrin onínàbì tẹ́ gbé lólóṣó ẹ gbé lólóṣó ó wá ṣẹ́ wá sọ́dọ̀ yín ẹ fi tipá bá a sùn pẹ̀lú ìpayé kéke nítorí pé ó fẹ́ tọ́jú ọmọ rẹ̀ ó fẹ́ tọ́jú ilé rẹ̀ ó fẹ́ káwọn ọmọ rẹ̀ ó máa tọrọ jẹ káàkiri. Ẹ fi agídí ẹ bá a lò pọ̀ ẹ tún wá bọ́mọbìnrin yẹn lò pọ̀ tán pẹ̀lú agídí ẹ tún wá lè fẹ́ compensate ẹ̀ kó dákẹ́ kó mọ̀ sunkún mọ́ pé ẹ fẹ́ fún un lówó ẹ tún wá sẹ́ẹ̀dì 10 naira sákàǹtì ẹ̀. Ìyá máa ń jà láìlẹ́nìkan ìyá ń jà láìlára o. Ẹ wo ọmọbìnrin yìí nítorí àtijẹ àtimú ni o ń ló jáde ní tẹnìkan tí wọ́n dẹ́ ń jẹ tíyàwó rẹ̀ wà nílé tọmọ rẹ̀ mu tọ̀tún wá dé ẹni ọmọ obìnrin tí ń tọ́jú ọmọ tó fẹ́ kí ilé òun dáa wọ́n tún wá fi tipá bá a sọ wá lò ó wá jẹ́ ọmọbìnrin onísìnmi ilé ìtìwọ́ náà ò ní nísìnmi. Ẹ máa ń dùn mí fáwa Yorùbá o ẹlòmíì wo kíní yóò wọ ọkú ni èsì rẹ̀ ẹjọ́ kan lára kó kan ẹbí rẹ̀ lára pé kò lè jẹ́ yìí gbé o kò gbọ́dọ̀ jẹ́ gbé ìyẹn ṣe báyìí kò jẹ́ gbé. Ẹ̀yin abiyamọ ẹ má jẹ́ obìnrin yóò ká àgbá kò gbé o ara obìnrin yìí gbọ́dọ̀ yá ọmọkùnrin gbọ́dọ̀ jìyà nǹkan tó ṣe ìkà ọkùnrin ni ọ́ ìkà olórí burúkú sì nírú yín báyìí táwa lẹ́lẹ́ ẹ̀mọ̀ yẹn ẹsẹ̀ wìrìwò lẹ nílẹ̀ ẹ dákun ẹ̀yà abiyamọ ẹja gbìjà ara wa o ọmọbìnrin yìí máa lọ fíṣítì ẹ̀ ní ibi tó wà gangan ẹ rí i pé wọ́n fìyà jẹ ọmọbìnrin yìí
ọkọ rẹ rọkùnrin náà máa hùwà bí òpònú ń gbà mí mi pé lópònú o, ẹ̀yin tẹ́ fẹ́ ọmọbìnrin yìí o ẹ dáríjìn o, ẹ wò ní àjò tó rìn tó fi kàgbákò tó rà àmọ́ bẹ́yìn náà ṣe ń ṣe sí nílé tí ọmọbìnrin wa fi wá jáde lọ kóun wáṣẹ́ lọ torí kọ́ mo lè bá jẹ kó ní bá ran ọkọ rẹ̀ lọ́wọ́ ó wá bọ́ sọ́wọ́ ọkùnrin ìkà tó níyàwó lé tí ń pápásì ọmọ rẹ̀ ẹ wá lẹ lówó owó ogúnwò lẹ ní kò ní dáa fún kò ní dáa fúnra yín gbogbo ọkùnrin tí bá ti fìyà jẹ obìnrin bẹ́ẹ̀ tẹ́ gbé obìnrin lágbèdá tẹ́ fi ìyà ìpa ìkiri tẹ́ fi mú wọn tẹ́ tó lò wọn gbogbo sí ń jẹ tó fẹ́ bá bígbọ ọmọ ẹ ní jèrè wọn ẹ ní jèrè wọn o ẹ ní jèrè wọn ọmọkùnrin ò lè escape nǹkan tó ṣe yìí o ò ní escape ẹ rárá torí kà ní ọ oníyàwó rẹ lé òde láwọn ọmọ rẹ òde báyé obìnrin abiyamọ tó lọ́mọ tí ẹ òde báyé ẹjẹ ọlọmọ àbáyé ìwọ náà jẹ ni gbogbo ìṣẹ̀dá ọkùnrin tí bá ti ń hùwà yẹn tí ń hùwà rúwà tẹ wù sọmọbìnrin tí ń hùwà gbogbo ọkùnrin bẹ́ẹ̀ tí bá ti ń hùwà bẹ́ẹ̀ yóò kú bá jáde gbọn kú tó ń gbòtògbòrò ni. bá a ṣe lóbìnrin dáa tó bá a ṣe lóbìnrin ò dáa tó ẹ fi ẹ lẹ̀ ẹ jẹ́ wọ́n rìnrìn ayé wọn. ẹ jẹ́ wọ́n rìnrìn ayé wọn ẹ gbọ́mọbìnrin lólóso ẹ tó wá yẹn jẹ ẹ wá tún fẹ́ sowó sí ẹsẹ 10 naira sí ẹ ní sinmi àwọn tó bí yóò ní sinmi ọmọ tẹ bí ò ní sinmi ẹ̀yin ìka olórí burúkú yìí ẹ̀yin ajínàṣẹ ẹ wá ń jẹ ń jajíwó ni ẹ wá fi nǹkan bọ́mọbìnrin yẹn sùn tán mọ́ láti ìgbà náà ọmọbìnrin yóò gbádùn ẹ̀yin náà ò ní sinmi ẹ ní gbádùn ọmọ yín ò ní gbádùn ẹbí ará yín ò ní gbádùn ẹṣin ẹrẹ ẹjọ dọdọ arákùnrin gangan ìjọba ò bá a dá sí i wọn gbé wọn lọ léèyàn ọ sì lẹ́nu wọn gbé ọ̀rọ̀ Àbújá ẹ̀yin abiyamọ wọn pé ẹ̀yin obìnrin tọ́lọ́ ń yọ̀ǹda fún dáadáa ẹ ràn á lọ́wọ́ bá sì rìnrìn tíyà ò ní jọ ọmọbìnrin yìí gbé àtàbíyamọ lọ́kùnrin àtàbíyamọ lóbìnrin ẹ ràn á lọ́wọ́ ìyà ò gbọ́dọ̀ jọ ọmọbìnrin yìí gbé kí wá ló dé tẹ̀yin tẹ wá ní lọ́wọ́ tẹ wá ń fìyà já wá láìní ẹ wo bọ́mọbìnrin ṣe dọ́dọ̀ wọn ọlọ́kadà yẹn á máa mú ọlọ́kadà náà òun náà máa jìyà ẹ̀ ìwọ àwọn ọlọ́gbàdúrà kí obìnrin ó jáde nínú ilé bóyá ọmọ kékeré ní ọ̀nà àbágbàlagbà kẹ́nìkan wá ní dandan lá ó tún lò kò ní dáa fún yín gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ àtobìnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan kan láyé dípé kẹ́ lu ọmọ làkejì yín àtobìnrin àtọkùnrin àtúbọ̀tán yín ò ní dáa tọmọtọmọ tí gbogbo nǹkan tẹ́ bá ní láyé kò sí bó ṣe lè wù kẹ́lẹ́ ẹjẹ́ yẹn tó kẹ́lẹ́ ẹjẹ́ gbégbé ni sáwọn ẹ̀ gan-an ṣé Boko Haram àbí kí lábàṣẹ yóò dáa jù ẹ lọ ẹ wá wo ọmọ tó fi yà ó fọmọ lé ọmọ ìkéré ẹdẹ kí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ tún fi nǹkan bá a sùn ẹ tún lè fẹ́ fún 100,000 pé kó dákẹ́ gbà tó délé lórí aláàtì 10 naira ẹ̀yin yẹn dájú ẹ dẹ́ mọ̀ wípé nǹkan tẹ̀ ṣe yẹn ẹ̀yin abiyamọ home and abroad ẹ jọ ẹ dá sọ̀rọ̀ yìí ìyá ò gbọ́dọ̀ dọ́mọbìnrin gbé mo ní tẹ̀sí kéèsì o mo ní tẹ̀sí kéèsì gangan adẹ̀májọ fà á ṣé bẹ́ẹ̀ mọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ mọ̀yàn lábẹ́kúta àwọn ò gbé lọ́lù tẹ́mọ̀ tẹ́tì lọ rojọ́ nǹkan tẹ́ fún ọmọbìnrin yìí sí babaláwo tó gbé 7 tẹ́ fi lu ọmọbìnrin yìí oníṣègùn tó gbé 7 àfáà tó gbé 7 tẹ́ fi lu ọmọbìnrin yìí ẹ sọ lójú ayé gbangba ẹ̀yin ẹ̀ka olórí burúkú yìí ẹ wọ bá ṣe ẹ̀jẹ̀ dọ́dọ̀ wọn tó wà láàmú kódà kẹ́ travel fún wàá bò gbogbo omi tó bá wù tó ẹ bá lọ ẹ̀yin olórí burúkú tẹ́ ṣòfò tọmọtọmọ yìí